tèmi ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi on Point by 2 ṣe wà lẹ́ni. Thank you for joining me. Please subscribe. Tí èèyàn bá ti ta ará ilé rẹ̀ lọ́pọ̀ kò ní ríra mọ́ o. Tẹ́ bá ti ta ará ilé yín lọ́pọ̀ ẹ ní rí ará ilé yín yẹn ẹ lè ríra mọ́ o. Ẹ lè ríra mọ́. Ẹ lè ríra mọ́. Àwọn kinní kan ṣẹlẹ̀ nínú wedding. Àwọn kankan wọ́n ṣẹlẹ̀ nínú wedding. Láyé ìsìn yìí tí mò ń rí tó sì jẹ́ wípé mò ń wò pé kí ni irú eléyìí. Ṣé bí wọ́n ní ọkàn nígbàgbọ́ wà. Ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ àwọn èèyàn kò sí lọ́kàn wọn o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn hypocrite ni wọ́n. Tábà à lọ wedding, à mú aṣọ, à ṣe gbogbo ẹ̀, à ṣe change dání inú wo dùn. Ó ṣe wá jẹ́ pé groom ó wá make marriage sad. Groom wọ́n dey make marriage sad. Kí ló dé? Groom ní wọ́n ní kẹ́ dọ̀bálẹ̀ kẹ́ kí àná yín tó jẹ́ wípé ẹ wà tọdún tí màmá àti bàbá ti ń fà tí wọ́n ti rán lọ school. Just a day yẹn kẹ́ fi kí wọn ní proper way òun ló di wàhálà fún yín. Kẹ́ fi kíyàwó yín ní proper way ló fi di wàhálà fún yín. Èmi ò blame yín, mo blame àwọn ìyá ìyàwó àti ìyá ọkọ. Tá bá rí ọkùnrin kan tó náà ní fi jọ́ kan kó kí àna rẹ̀ ní proper way. Kó kí àna rẹ̀ ní proper way. Òun ló wá di wàhálà fún yín. Lẹ di extreme kalẹ̀lẹ̀, lẹ di fanatics kalẹ̀lẹ̀. Just a day kó fi respect àwọn òbí ìyàwó rẹ̀. Well, kò lè surprise mi nígbà tó jẹ́ pé ìyàwó gan ti ta ìyá rẹ̀ àti bàbá rẹ̀ lọ́pọ̀. Ìyàwó gan ti di extreme kan tó fẹ́. Òun gan ò lè kí mọ̀mọ́ rẹ̀ kó kúnlẹ̀ kó kí mọ̀mọ́ rẹ̀ àbí kó kúnlẹ̀ kó kí bàbá rẹ̀ kò lè ṣe. So báwo ni wàá ṣe wá fi ọkọ tó wọ́n ní kó kí àwọn òbí rẹ̀ ní proper way just a day. Òun náà ò ní ṣe. Ẹ̀yin wá gbàgbé pé àlọ́ bá lọ àbọ̀ máa padà. Àbẹ́yìn náà rí nísìn. Àdúrà là ń gbà pé gbogbo marriages kó work out. Should in case tí marriage ẹ ò bá work out ẹ dákun ṣé ìyá rẹ tó ti tà lọ́pọ̀ àti bàbá rẹ tó ti tà lọ́pọ̀ ṣé òun ló máa wá padà wá bá. Ẹ̀yin ò mọ̀ pé bẹ́ẹ̀ bá ṣe ṣe mọ̀mọ́ yín àti bàbá yín bẹ́ẹ̀ bá ṣe ṣara lé yín òun ni ọkọ náà máa ṣe é. Tó bá treat àwọn òbí rẹ pẹ̀lú respect ọkọ ló treat ẹ pẹ̀lú respect. Tí wọ́n ìyàwó bá dúró lórí pé rárá tó bá lè dọ̀bálẹ̀ fún àwọn òbí mi just a day to show respect. Àwọn òbí mi tó jẹ́ kí wọ́n ti ń tọ́jú mi tipẹ́tipẹ́ just a day kó acknowledge wọn pé ẹ kúṣẹ́ kan kí wọ́n pé wọ́n kúṣẹ́. Torí pé kí ni ẹ lọ wo Quran 31 verse 14. Ọlọ́run ní ẹ kí òun Ọlọ́run ẹ dẹ̀ kí àwọn òbí yín. Ẹ kí òun Ọlọ́run ẹ kí àwọn òbí yín. If not ṣé ìwọ máa wà láyé ni? Ẹ lọ wo Quran 31 verse 14. There are several verses in the Quran tó tọ́ka sí pé ẹ honor àwọn òbí yín, ẹ respect àwọn òbí yín, ẹ má sọ̀rọ̀ sí wọn ṣàkàṣàkà. Ọlọ́run ní kẹ́ ẹ ṣe kan táwọn òbí yín fẹ́. Àmọ́ tó bá di pé àwọn òbí yín wá tọ̀ yín sí ọ̀nà bíi ti ṣíríkù òun ni kẹ́ ẹ mọ̀ ṣe. Ọlọ́run ẹ lọ wò Ọlọ́run sọ bẹ́ẹ̀ ẹ lọ wò nínú Al-Qur'ani. There are verses tí Ànábì sallallahu alaihi wasallam tó support pé respect òbí òun ni kókó. Òbí ó wà lára nǹkan atọ́nà rẹ̀ sí àlìjẹ́nà. Ẹ̀yin groom ẹ wá make marriage yẹn boring. Ẹ wá make marriage yẹn boring. Tí wọ́n bá ní kẹjọ́ ẹ̀ níjó. Tí wọ́n bá ní kí wọ́n ná yín lọ́wọ́ ẹ mọ̀ gbórí sá. Ẹ wá make marriage yẹn boring. Okay, this is even my advice to you. Tó bá jẹ́ pé ìwọ jẹ́ sadist tó sọ pé ìwọ ń ṣe àdínì ìwọ you are a sadist àmọ́ ò sọ pé ò sadini you will make àwọn tó wá sí marriage yẹn ó jẹ́ kí wọ́n feel sad. Ẹ dákun ẹ má mọ̀ sí marriage. Ẹ má mọ̀ ṣe marriage. There is a way tẹ́ máa ṣe nìkan ẹ ní pèrò ẹ mọ̀ pèrò ẹ máa ṣe marriage nínú ilé. Because is lẹ́yìn ò bá filẹ̀ ẹ̀yin groom tẹ́ ẹ bá filẹ̀ is an embarrassment o. Embarrassment ni fún family ìyàwó especially àwọn tó lọ nílànà extreme religion tẹ́yin follow.
àwọn kan wọn ò mọ̀ nípa gbogbo àkúnlẹ̀ yìí ìgbéyàwó kìíní kan ni wọn ò mọ̀ nípa ẹ̀. ẹ mọ̀ wá disgrace òbí ọmọ òbí ìyàwó, ẹ mọ̀ mọ̀ disgrace òbí ìyàwó, ẹ mọ̀ mọ̀ pé ẹ mọ̀ mọ̀ òde elaborate òde, ẹ mọ̀ mọ̀ pé òde, gbogbo òde tẹ́ bá fẹ́ ṣe ẹ make sure pé ibi tí ṣèmó ti mú àwọn family ìyàwó yẹn tó yẹ yín tí wọ́n ní kẹ́ kúnlẹ̀ tẹ́ ní kúnlẹ̀ tẹ́ mọ̀ ṣe bí stubborn tẹ́ mọ̀ wà àrùn yẹn, ẹ make sure pé ibẹ̀ yẹn ti cancel nínú order of the programs, ẹ make sure kó kúrò ńbẹ̀. ẹ wá ṣe nìkáì nínú ilé, ẹ ṣe mọ̀ mí mọ́ nínú ilé, ẹ mọ́ pèrò. That is my advice for you. Ó ń disgrace àwọn èèyàn. ẹ ṣe nìkáì yín nínú yàrá pẹ̀lú àwọn tó understand irú extreme tẹ́ jẹ́. ẹ lọ ṣe reception, lẹ́yìn ìgbà yẹn ẹ ṣe reception káwa ẹni ẹ ti ṣe nìkáì nínú ilé, ẹ ti ṣe láàárọ̀, reception ló kù. So kò ní show ibi bóyá wọ́n ní kẹ́ ẹ kúnlẹ̀ tẹ́ ẹ kúnlẹ̀, kò ní show shame. Nítorí tó bá dọ̀la ìwọ obìnrin wo ló máa bí ẹ gbogbo consequences yẹn, wo ló máa bí ẹ gbogbo consequences yẹn, because oníkálukú là ń gbàdúrà ibùjókòó ayọ̀ fáwọn ọmọ tá dẹ̀ ń pray pé marriage yẹn kó work out láyọ̀ àti àlàáfíà títí ayérayé, ó máa work out. But if otherwise ibo ló fẹ́ ságbà, if otherwise ìwọ tó ti tara ẹ lọ́pọ̀, tó ti ta àwọn òbí ẹ lọ́pọ̀, tó ti rí wọn fín, òun ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ yín fi ń treat yín bó ṣe ń treat yín yẹn. Just a day kó tiẹ̀ wá ṣe kó wá ní Ọlọ́run nǹkan tí mo ṣe lánàá ó yí ẹ̀wọ̀ Ọlọ́run, ó yí ẹ̀wọ̀ Ọlọ́run, tó bá dàbí ẹ̀ṣẹ̀ dákun dáríjì mí, tó bá dàbí ẹ̀ṣẹ̀ dákun dáríjì mí. Ṣebí ijọ́ kan náà ni, ṣebí ijọ́ kan náà ni yẹ̀yẹ́ dè dùnà, yẹ̀yẹ́ òun ló ń ṣe yín. Hypocrisy of the highest order òun ló ń ṣe yín. Èmi wọ́n ṣe kíní yẹn fún ọkùnrin side wa ló wà, ó ṣe kíní yẹn àwọn òfìlẹ̀, ó ṣe kíní yẹn àwọn òfìlẹ̀. mo rí embarrassment lójú àwọn family ìyàwó, àwọn òfìlẹ̀ ṣe bá wà ní groom. Àmọ́ gbà tí irú ìyẹn náà, irú extreme yẹn náà wá mú ìyàwó lọ́dọ̀ tiwa, ìgbà yẹn mo wá mọ̀ pé àṣé ìtìjú ni kíní, ìtìjú ni. Wọ́n máa ṣe bẹ́ẹ̀ ni pé wọn ò ná níyàwó, I don't care. Ẹ̀yin òbí ìyàwó, irú àwọn yẹn ní fún wọn níyàwó ni. Ẹ kúnlẹ̀ níjọ́ náà tí wọn ò kúnlẹ̀, tí wọn ò ṣe proper yes. Tí wọ́n bá ní ẹ̀dọ̀bálẹ̀ ṣé wọ́n ní kẹ́ gbé forehead sílẹ̀ lẹ́ni, tí wọ́n ní ẹ̀dọ̀bálẹ̀ fún àwọn òbí ìyàwó yín ṣé wọ́n ní kẹ́ ẹ̀dọ̀bálẹ̀ kẹ́ fi orí yìí kẹ́ fi gúnlẹ̀ ni. Hypocrisy ló ń dààmú yín. Because of the hypocrisy ẹ wá mọ what is good and right, ẹ mọ what is good and right. Ẹ wá ń borrow religion ní religion, ẹ ń borrow religion ní religion ni, ẹ ń borrow culture, ẹ ń borrow culture oní culture lẹ́ ń bèrè. Yes, that is culture àwọn Haúsá. Àwọn ni wọ́n kí òbí wọn tí wọ́n kúnlẹ̀, wọ́n ti ẹ̀ kí òbí wọn, àwọn ni wọ́n máa ń pè òbí wọn orúkọ mọ̀mọ́ Ádámà. Yorùbá ò ṣe bẹ́ẹ̀. Ìgbà tí wọ́n jẹ́ pé extreme ni ẹ, ò fẹ́ kí mọ̀mọ́ rẹ, ò fẹ́ kúnlẹ̀ kí mọ̀mọ́ ẹ, ò ṣe máa pe mọ̀mọ́ ẹ lórúkọ. Gbogbo extreme ni yín tó jẹ́ Yorùbá tẹ́ sọ wípé tẹ́ pretend tẹ́ fẹ́ kúnlẹ̀, ẹ ṣe máa pe mọ̀mọ́ yín lórúkọ àti bàbá yín lórúkọ. Kókó fẹ́ kan complete. Tó bá ti jẹ́ wípé why I call most of you hypocrite ni pé tó bá ti jẹ́ wípé law tó pè yín yẹn, tó bá ti ṣe law tó pè yín tó bóyá nínú alukurani àbí ó wà nínú àdìtì, ní ẹ fẹ́ borrow law of the country lẹ́fẹ̀ẹ́ borrow. Mo ń béèrè question kan lọ́wọ́ yín, mo ní ìyàwó tẹ́ ẹ fẹ́, wọ́n ní gbogbo èèyàn tó bá jẹ́ orúkọ tó ìṣe ti bàbá rẹ̀, wọ́n ní kò ní ráyè lálùjánnà, wọ́n ní kò lè ráyè lálùjánnà. Ó wà nínú Quran, mo sọ Quran verse yẹn tí mo ní Quran. What is even the Quran verse? I put it the other day. Okay, ẹ má jẹ́ kí yẹn gba àkókò tí mo máa fi sí comment box. Bí Ọlọ́run sọ wípé gbogbo ọmọ tẹ́ bá adopt ẹ má fún lórúkọ yín, ó wà nínú alukurani. So that law òun ló apply pé àwọn ìyàwó yín ò gbọdọ̀ jórúkọ yín. But ẹ wá sọ wípé because of law of the land, ẹ wá borrow law of the land níbẹ̀ yẹn. Hypocrite ní ọ̀pọ̀lọpọ̀ yín. So gbogbo ọmọ let me tell you, tó jẹ́ ọmọ ti tèmi tó bá fẹ́ lọ́kọ
tó o bá dọ̀bálẹ̀ just ìjọ kan yẹn tó o bá dọ̀bálẹ̀ máa gba ìyàwó lọ́wọ́ ẹ̀ máa gba ìyàwó lọ́wọ́ ẹ̀ máa gba ìyàwó lọ́wọ́ ẹ̀ torí hypocrite ló ń dààmú yín law of the land tó bá pè yín ẹ̀ bóró yẹn bẹ́ẹ̀ tó bá pè yín ẹ̀ ní sè yẹn ẹ wá ta culture titi yín ẹ̀ ń ta dànù you have no more culture anymore ẹ̀ dẹ̀ lè change language yín ẹ̀ bá change language yín na change language yín yes ẹ citizenship yín èdè yín ẹ Hausa àbí kẹ́ lọ join àwọn Saudia that is it yẹ̀yẹ́ ló ń ṣe yín yẹ̀yẹ́ ló ń ṣe yín ọ̀pọ̀lọpọ̀ torí ẹ̀ gan nísìnyí àwọn ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ wípé wọ́n ti rí i pé wọ́n dọ̀bálẹ̀ gúrùmù ni àìmọye àwọn tó fẹ́ ṣe oore fún yín wọ́n ti sá fún yín because èèyàn tó brought yín up in the proper way ọ̀yá rẹ bàbá rẹ tó brought ẹ up ó wá ní encourage ọkọ rẹ pé kó kí wọn kó fún wọn ní last respect pé wọ́n transfer rẹ as obìnrin sí ojú gbà mí tì o ojú gbà mí tì there is nothing tẹ́yìn kan ṣe yàtọ̀ sí pretending ọlọ́run ní kẹ́ worship òun lóòótọ́ ọlọ́run ní kẹ́ worship òun he alone you must worship ṣé kíkí ijọ́ kan dàbí worship and let me tell you it is not haram mo kàn rí kà níbì kan tí wọ́n sọ wípé it is not permissible yẹn kí là ń pè bóyá à ń pè ní macaroon èyí tó jẹ́ wípé wọ́n tiẹ̀ ní èèyàn tó bá bí orúkọ lórúkọ kò ní smell ní àlìjànnà ẹ fi yẹn sí consideration ẹ rí yẹn rò hypocrite ṣe wá pọ̀ báyìí dákun ẹ lọ adjust tẹ bá dẹ̀ mọ̀ pé ẹ fẹ́ adjust torí tọlọ́hun ẹ mọ̀ kó wá síta ẹ mọ̀ jẹ́ ká mọ̀ ṣe marriage yín ní openly mọ́ ẹ jẹ́ ká mọ̀ ṣe marriage yín ní bòyébòyé ẹ gbé àpàtì wá ẹ mọ́wọ́ nìka ìwá ẹ jẹ́ ká ṣe mọ̀mí mọ́ nínú ilé lórí ìjòkó ó bá ti ṣe tán mọ́ mú ìyàwó rẹ lọ àfẹ́ wàhálà àfẹ́ disgrace ẹ lọ rò náà ẹ lọ rò wò give this honour just to your wife and the parent of your wife kẹ̀dẹ̀ mọ́ lọ àti wọ́n náà obìnrin tó ti kékeré fẹ́ gbèpè sórí oníwò lè kúnlẹ̀kún ya rẹ̀ ọlọ́run tó ní kẹ́ respect ìyá yín kẹ́ honour ìyá yín kẹ́ mọ́ jẹ́ kí ìyá yín feel bad mo ní ẹ lọ wo Quran 31 verse 14 ọlọ́run ní kẹ́ kí òun kẹ́ kí àwọn òbí yín àti ó bá tẹ̀ wá wò bá wọn tẹ̀ mọ́ kí àwọn òbí ẹ̀ bẹ́ẹ̀ ṣe mọ́ jẹ́ kí ṣé mú pa wọ́n pẹ̀lú agbèrò tó fẹ́ gbé wá ọkọ agbèrò nìkan lèmi ó mọ̀ pé wọ́n nìyẹn kọ́ yẹn kí àwọn òbí ìyàwó rẹ̀ properly dọ̀bálẹ̀ tó náà ní ṣe agbèrò ni o torí pé kí ni dọ̀bálẹ̀ tó ń dọ̀bálẹ̀ kìí ṣe pé o forí kanlẹ̀ ọlọ́run nìkan la gbọ́dọ̀ forí kanlẹ̀ fún dọ̀bálẹ̀ kó gbórí rẹ̀ sókè àìsí jẹ́ bẹ́ẹ̀ mọ́ wàá ta wá sí marriage ẹ jẹ́ ká mọ́ sí marriage nínú kọ̀rọ̀ yàrá ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ